ìmọ̀dé agbákòmọ̀dé abẹ́wárí nǹkan ní fọ́tò tí wọ́n gbé jáde tí gbogbo àrò yìí pé fọ́tò àwọn bandit tí wọ́n gbé lọ sí kóòtù ni àti AI generated orúkọ tí wọ́n gbé jáde tíjọba láwọn gbé lọ kóòtù ló ráìtì o fọ́tò mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n generate ẹ̀ wọ́n dẹ̀ gbé iwájú wọn sí tíwájú wọn dúdú kó lè jẹ́ insult fún Islam ọmọ Nàìjíríà ibo là ń lọ ó jíjọ́ tá a bá tó yọ nǹkan tá a bá tó yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò lára nǹkan méjì ọjọ́ yẹn ní Nàìjíríà ó tó nísìnyí ọjọ́ yẹn látò progress tí wọn bá yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò lára nǹkan méjì á lè progress àkọ́kọ́ ó jíjọ́ tí a bá tó yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò lára crime tí ẹ jẹ́ ká da criminal mọ̀ tààrà pé olórí ibú lélẹ́yìí tí wọn ò fẹ̀sìn rẹ̀ pé ìjọ yẹn ní gbogbo owó tó panupọ̀ bá olórí ibú wí ẹlẹ́ẹ̀kejì ó di ọjọ́ tí a bá tó yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò lórí ọ̀rọ̀ ìjọba àtọ̀rọ̀ kóòtù ọjọ́ yẹn látò nísìnyí o ọjọ́ tí o ti fi kùránì búra ní kóòtù fi bíbélì búra fi irin búra ta ló sọ òdodo ta lẹ́ni òdodo wo ló ti bẹ̀ jáde ẹni tí ó bá búra forúkọ Ọlọ́run búra ni ibo ní ẹ ti rí tiẹ̀ kó Boko Haram jáde ní state kan nílẹ̀ Haúsá tani ká máa fi kùránì búra báwọn ti di àtúnbí àwọn ti change tá a nàbí ṣerú ẹ̀ fún rí ibo ní Islam ti sọ pé ká fi kùránì búra ẹ wo jìbìtì gédégbé ẹlẹ́ẹ̀kẹta ó ti jọ́ tí wọ́n bá tó yọ ọ̀rọ̀ ẹ̀sìn kó lọ́rọ̀ gbà tí wọ́n fẹ́ búra fáwọn tó wà níjọba wọ́n fẹ́ búra fún president wọ́n fẹ́ búra fún gómìnà wọ́n fẹ́ búra fún àwọn tí wọ́n ń ṣèjọba níjọ́ tí wọ́n bá tó yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò níjọ́ náà látò gba òdìmọ̀ torí wọn gbogbo wọn ní wọn ti rí ẹ̀sìn fín àyùmọ̀kànmọ̀kàn ní káwọn èèyàn máa sọ pé ẹ̀jẹ̀ wọn máa fògbó búra níbo irin bẹ́ẹ̀ nù kan tí wọ́n fi ń búra gbogbo wọn ò nígbàgbọ́ sí mùsùlùmí nu wọn sọ nígbàgbọ́ sí kùránì ló fi kùránì búra tán ní bayé jẹ́ Christianity àárín wọn sọ nígbàgbọ́ sí bíbélì ló fi bíbélì búra tán ní sàbùsí ní jàǹbá oníṣẹ̀ṣẹ̀ àárín wọn sọ nígbàgbọ́ sí irin tí wọ́n gbé sílẹ̀ tán ló fi búra ni ló fi ní búra tán nítorí kówó jẹ ibẹ̀ yẹn láti mọ̀ ó yẹ kó rí wá pé ọmọ Nàìjíríà nǹkan bàjẹ́ jìnnà nǹkan bọ̀ tá a bá fura Ọlọ́run ló mọ tó lè gbẹ̀yẹn nígbà tí mo rí fọ́tò àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn mo wò náà pé báwo ni fọ́tò àwọn ọ̀daràn ṣe lè kílíà tó báyìí ní fọ́tò yẹn ó ń dán bọ́rọ́bọ́rọ́ àṣẹ fẹ́ẹ̀kì ni orúkọ àwọn èèyàn tí wọ́n gbé lọ ló correct fọ́tò yẹn correct ọ̀rọ̀ ẹ̀sìn ìjà ẹ̀sìn ibi tí ó gbé wa dé nìyẹn àwọn kan ní wọ́n fẹ́ fi embarrass Islam wọ́n dẹ̀ lọ sí AI generated photo wọ́n dẹ̀ post ẹ̀ tó bá jẹ́ pé àwọn Christian náà ni nǹkan náà jáde wọ́n lọ sùtánà báwọn náà lára tó bá jẹ́ pé traditionalist ni àwọn kan jáde wọ́n gbà aṣọ awo wọn gbé wọ́n lọ́rùn ńlá fi mọ̀ pé sórí wá pé ní Nàìjíríà níjà mature enough báyìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn níjà mature enough láti practice democracy Nàìjíríà ọjọ́ wo la tó fẹ́ bọ́ mo wá lọ sórí Google mo lọ wádìí àwọn fọ́tò yìí ṣé AI generated ni àbọ̀ original Google wá dá mi lóhùn mo lọ sórí mẹ́ta dá mi lóhùn kódà mo tún lọ check àwọn nǹkan míì tá a fi máa ń research gbogbo ẹ̀ ló dá mi lóhùn ẹ wá jẹ́ kí n ka torí Google jáde Google ní official mock sort of photograph of Abdulrasaq Umar Yunusa Musa and Samsu Adamu DSS or the Federal High Court. Media houses covering the case have only published text reports of the 10 counts terrorism and kidnapping charges. Government prosecutors in Nigeria frequently withhold the visual identity of suspects during ongoing terrorism and counter-insurgency arrangements due to security reasons or pending further trial. ẹ wo òdodo ọmọ Nàìjíríà ìjọ wo la tó fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan táàjọ fèsì reality táàjọ fèsì olórí ibú pé criminal lélẹ̀ níjọ́ tí wọ́n bá mú criminal kan tẹ́yìn kan bá jáde tẹ́yìn pé mùsùlùmí ni o ìjọ yẹn ló ti ń gẹ̀ ní support àwọn kan nínú Islam wọ́n mọ̀ wọ́n náà bí wọ́n sàn án lọ́wọ́ ni níjọ́ wọn bá mẹ́nì kan tẹ́yìn kan jáde tẹ́yìn pé kírísítẹ́nì ni o ìjọ yẹn làwọn kírísítẹ́nì kò ti dìde láti make sure yìí pé kò jẹ̀yà ẹ̀ṣẹ̀ níjọ́ wọn bá mẹ́lòmí tí wọ́n bá ní traditionalist ni immediately làwọn kọ́ jáde ojú ọ̀pọ̀lọpọ̀ máa wo ẹwo bí tá a bá yé dé ọmọ Nàìjíríà sórí wá pé báyìí sáàgbọ́n báyìí ṣé kìí ṣe pé ìjọba ń ṣàbùsí lórí gbogbo tí ń bẹ́lẹ̀ yìí àwọn orílẹ̀-èdè tí wọ́n lajú láyé tí wọ́n bá rí tí wọ́n gbẹ́rù wọn náà báyìí jáde ojú ẹsẹ̀ níjọba ó dìde láti dispute pé irọ́ ni wọ́n pa o ẹ mẹ́ta wọn lọ́wọ́ this is fake this is original gbogbo tí ń ṣẹlẹ̀ Nàìjíríà tó bá jẹ́ pé ìjọba gangan àwọn olórí ìjọba làwọn èèyàn parọ́ mọ́ ẹ sáré jáde ẹ wá sọ pé irọ́ ni wọ́n pa o ìjọba ò ṣe yẹn o àmọ́ tí wọ́n bá parọ́ mọ́ crime tí ń da gbogbo wa láàmú gbogbo yẹn gbẹnu ti ẹ ní sọ̀rọ̀ wàláyé ẹ rojọ́ wájú Ọlọ́run ẹ kàgbá kó wájú Ọlọ́run tọ́lá ẹ kó gbogbo wa sínú fìtínà ayé kí ló dé àṣàyé wa ìlú lásìyà àṣìlú wà ní olórí lásìyàn Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an kì í ṣe kéèyàn owó ra wà ní kọ̀sọ́ọ̀dì mùsùlùmí kéèyàn fa tẹ̀sùbá kó wọ jàlábíà kọ̀sọ́ọ̀dì mùsùlùmí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ tìtì lọ́kọ̀ọ̀kan lé ẹ lọ kó àwọn tí wọ́n rìlíìsì ní oríire lọ́kù gọ́ọ̀mẹ̀ntì wọ́n láwọn tí wọ́n kó àwọn wọ́n ní wọ́n fi àsìkò òun ṣeré wọ́n dẹ̀ máa ń ka Kùránì kí wọ́n á láǹfààní Kùránì tí ń kà tí wọ́n bá tọrọ ẹ̀sìn bọ́ ni tó bá jẹ́ bórí wá pè ní àwọn tá a jẹ́ mùsùlùmí ó yá ti dìde ká ti ṣe pèpè gbogbo òun tá ń kírun ẹ̀ nínú níwájú Ọlọ́run inna salata tanha anil fahsha'i wal munkar ní Kùránì wí irun kì í jẹ́ yẹn ó wù abú kì í jẹ́ yẹn ó wù ọ̀daràn kì í jẹ́ yẹn ó wù àṣetánì báwo lẹ́yìn sẹ́ kírun tẹ̀ tó wù àṣetánì ìdá irun kọ́lẹ̀ ń kí ordinary exercise lẹ́sìn ṣé gbogbo ẹni tí ń kírun ní fi kírun ní àwọn kan kírun tó jẹ́ pé exercise ni wọ́n ṣe àwọn kan kírun àwọn tẹ́ ń kírun ṣe kárí mi ọ̀ ìmọ̀ iye èèyàn tí ń ṣẹ̀sìn tẹ́rù pẹ́sìn ní ṣe wà láyẹ̀sìn ní ṣe orí burúkú ní ṣe
when your salat doesn't forbidding you from committing crime, from killing people, from forcing tears out of people's eyes, you should know that you are performing ordinary exercise, not salat. Tó bá jẹ́ lẹ́sìn Christianity, gbogbo ariwo tó ń pariwo la church kò gbàsẹ́ ìbú lọ́wọ́ rẹ, ọkàn ń pariwo ní bí kẹ́tẹ́kẹ́tẹ́, o kì í ṣẹni tó ń kọrin ẹ̀sìn, o kì í ṣẹni tó ń kọrin yìí. Bó bá jẹ́ traditionalist, gbogbo ẹsẹ̀ ẹ̀fà tó bá kà lórí bó ṣe lè wọ́pọ̀ tó, kò gbà kó fi yan sówó lọ́ra rẹ, kò gbà kó sògùn kà lára rẹ, a jẹ́ pé iṣẹ́ ìbú ló ń ṣe, nítorí gbé dání yẹn kọ́ ló gbé dání, ẹ̀sìn òkú ẹ pé kó o ṣe kà, ìwọ ló ń ṣe kà. Ó ti jọ ti gbogbo wa. Ànábì ní wàláhì ó ní tí ọmọ òun Fátímà tó bá jalè òun ó gé ọwọ́ ẹ̀, tí ó bá jalè ẹ wo irú ọ̀rọ̀ tí ó jẹ́ ń bá ọ̀daràn pé ó ti sọ pé ọmọ òun gangan tó bá jalè ẹ gé lọ́wọ́. Nítorí wọn Ànábì wí bẹ́ẹ̀ yẹn kí ló wá dé táwọn torí bẹ́ẹ̀ nìkan torúkọ Islam tádẹ̀ máa da sọ̀bọ̀ lórí, tátorí pọ́ ṣe bí ayé ń dorúkọ Christian tẹ́ máa da sọ̀bọ̀, tẹ́torí pa ṣe bí ayé ń dorúkọ traditionalist tẹ́ máa da sọ̀bọ̀. Nítorí ṣẹlẹ̀ sáwọn èèyàn tí ń bẹ lórí ẹkún tí wọn ò tí ì dákẹ́ ẹkún dì sìn, àwọn tí family wọn bẹ ń bẹ wọn ì dákẹ́ lórí ẹkún, àwọn tó wà traumatized wọn tí ì bọ́ lọ́wọ́ trauma yẹn jòní àwẹ̀. Ẹ̀yin lọ generate AI ẹ dákun ẹgbọ́n náà tálẹ́ni tó gbé fọ́tò sójà tí wọ́n pa sórí ọ̀kadà tó sọ pé oríire ni, létà máa wá gbọ́ pé Haúsá ni a ti pa ilé yìí kì í ṣẹni tí wọ́n pa ní oríire òun nìyẹn. Kí ló dé? Síjọba ní fúlùwà ní àbára ní fúlùwà àbáwọn kírímìnà ní fúlùwà àbẹ́sìn kan tá a láàdì mú ẹ̀sìn tí ò wúlò fún gbogbo ọmọ Nàìjíríà. A kàn fẹ̀sìn dayérú, a kàn ṣẹṣẹ kárí mi. Ta ló fúlùwà? Ta ló tún gbé fọ́tò sójà jáde tó pè ní fọ́tò ẹni tí wọ́n pa lóríire tí wọ́n dẹ̀ lọ́tọ̀ níbi tí wọ́n ti pa. Nígbà táwọn tó gbáyẹn sílẹ̀ kan sọ wípé lóòótọ́ àwọn padà attack, àwọn neutralize àwọn kan kódà bá àrí wọn làwọn dé arrest àwọn kan, wọn mention pé ẹni yẹn bẹ́ẹ̀ ta ló gbé fọ́tò yẹn kan jáde. Àwọn tí wọ́n wà lágbọ̀n yìí nínú iṣẹ́ ìjọba kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe gangan, kí ni wọ́n ń ṣe, kí ló dé tẹ̀lé ayé ń báyìí. Inú ọkàn àtẹ́kọ̀ọ́ àhún náà inú ọkàn níbẹ̀rù Ọlọ́run gbé, kéèyàn wọ sultana kọ̀sọ́dọ̀ olùbẹ̀rù Ọlọ́run, kéèyàn máa pariwo Jésù gbòòlà kọ̀sọ́dọ̀ olùbẹ̀rù Ọlọ́run, kéèyàn máa ka ẹsẹ̀ Ẹ̀fà kọ̀sọ́dọ̀ olùbẹ̀rù Ọlọ́run. Iṣẹ́ ìbú kọ́ wọ majority wọn ní tí wọ́n gbé wọlé ń wọ̀ wọlé ń wò wo kí ni wọ́n ń ṣe lábẹ́ ní tí wọ́n ń ṣe ní kọ̀rọ̀ ó burú ju àwọn tí wọ́n ń pè lọ́tà Ọlọ́run gangan ní gbàgbà lọ. Kí láǹfààní ẹ̀sìn Islam tó gbé tó lè sọ òdodo against ìkà tó bá ti jẹ́ àwọn gúrùpù rẹ àwọn jàmáà rẹ nínú bá ti ṣe tó burú ọkọ̀ fà rẹ ni Islam kọ́ lélẹ̀. Kí láǹfààní Christianity tó ń ṣe tó bá ti rọ́pò Christian lára ọ̀daràn ọkọ̀ fà rẹ ni Christianity kọ́ lélẹ̀. Kí láǹfààní traditionalist tó jẹ́ tó bá ti rọ́pò awo lára ọ̀daràn ọkọ̀ fà rẹ ni a jẹ́ pé wọ́n gangan lọ dáràn tí wọ́n bá wọ àwọn tó yẹ dànù abẹ́ tí wọ́n gangan bẹ̀ lára wọn ó bẹ̀ lára wọn. Fàárùn túmọ̀rún sàkọ́wòlẹ̀ mari mi ni àjílẹ̀ ń tọ́ àmì. Fàárùn túmọ̀rún sàkọ́wòlẹ̀ mari mi ni àjílẹ̀ tọ́ àmì. Sàkọ́wòlẹ̀ mari mi ni àjílẹ̀ tọ́ àmì. Kí láǹfààní jihad tó sọ́kọ̀ ń ṣe tó gbàgbọ́ yé jihad àmọ́ gbàgbọ́ yé ráàmà àánú tí bẹ lára jihad? Kí láǹfààní tó ló gbé dání? Ẹ̀ ń tan Ọlọ́run jẹ, ẹ̀ ń tanra yín dànù lásán. Àwọn orílẹ̀-èdè tó lajú láyé tragedy máa ń unite wọn ni. Kí ló jẹ́ tó jẹ́ pé tragedy ò unite àwa? Bàbá kò bá kàn lù gbogbo òlú corporate ní lásìkò tàdánwò dé yẹn. Wọ́n gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n gbàgbé ọ̀rọ̀ ọ̀ràn. Tó bá ti kan Nàìjíríà tragedy máa ń pín àwa yẹlẹyẹlẹ ni. Ìlú tí báwo wọ́n máa yaqta'una illa anfusahum wa ma yas'urun. Wọ́n ń tanra wọn jẹ ni, wọn ò tan Ọlọ́run bí ṣe wulẹ̀ kó mọ. Kí láǹfààní ẹ̀sìn tá a gbé dání? Tá a bẹ̀rẹ̀ sí tan àwọn ọ̀dọ́ wa láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn.